Ó lágbára o. Dorcas Adeyinka tún ti jáde, ó ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ yìí pọ̀ gan-an ni o. Ẹ ní láti wo fídíò yìí. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Ta ni Dorcas Adeyinka ń bá wí? Kí lẹni náà ṣe? Tẹ́ bá wo fídíò yìí lẹ máa mọ gbogbo àṣírí tó ń ṣẹlẹ̀. Ó yá, bẹ ṣe ń wò yẹn, máa bá mi like, ẹ máa bá mi share, kẹ máa comment. Ẹ̀yin tí ẹ tí subscribe, ẹ jọ̀ọ́, ẹ bá mi subscribe sí channel yìí. Ẹ ṣé púpọ̀. Ní anything tó lè ṣe fún anybody nínú ayé bó ṣe wà ju kókó bá yé wọn lọ. So anything tẹ bá rí tó bá post sórí wọ́ọ̀lù ẹ ignore ẹ, olórí burúkú ni, olórí burúkú ọmọ ní sẹ́. Pé Toyin Abraham ti bẹ̀ wọ́n rí pé kóun jọ kóun lọ́ọ̀bù Ìyábọ̀ bówí bí òun ṣe lọ́ọ̀bù òun. Ó lóun ní òun láìkì Ìyábọ̀ pàápàá lásìbísíbẹ̀ yẹn. Nobody can choose for him. Fine, accepted. You can't love everybody. You love by choice. Being my choice is whatever could make me like you as a person. Fine. Ó wá ń sọ débi ẹ̀ ṣé mo pé ṣe lady yìí ló ń ka gbogbo àwọn tí Ìyábọ̀ ti ní fault nínú ẹ̀. Ó sọ Larit, ó sọ ọmọ Bìrìtìkó, ó sọ ìyẹn ọmọ British ní ọmọ Bìrìtìkó yẹn o, actress. Ìyẹn olórí burúkú amẹ̀bọ nìyẹn o. Ṣojú yín ti ń là sẹ́ni tó jẹ́ wàláì mo fi Jésù Kristi ṣẹlẹ́rìí. I have always known that amẹ̀bọ to be an aláyébàjẹ́. Mo kàn máa ń wò from afar ni. Hello? I have always known the amẹ̀bọ to be an aláyébàjẹ́. You see, those of you that you used to think, oh, boy, amẹ̀bọ is supporting Dorcas. Nah. The people that are close to me, èmi ni mo máa analyze òṣì tí amẹ̀bọ ń ṣe fún wọn pé irọ́ ni. You see this person? Read this person very well. The person is highly manipulative, evil, doesn't like anybody, not a lover of Dorcas. Àwọn olòṣì tán lọ síbẹ̀ tán láwọn student ẹ̀ lénìí, ibi tó lórí burúkú wọn ti kúrò lélẹ̀. Tán lọ fi ṣe student lọ́dọ̀ ẹ̀, ibi tán ti kúrò lélẹ̀. Nítorí 5,000, 10,000 tó ń fún wọn, òun náà fi fẹ́ pa yín síbẹ̀. Òun náà ṣe kí ni? Ó fẹ́ máa ṣe bí alára. Do you remember ngbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí Facebook tó ní káwọn èèyàn wá máa ṣe kí ni, kán wá máa ṣe show lórí platform òun? Tó fẹ́ kó gbogbo kí ni? Tó fẹ́ kó gbogbo ọmọ ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ lọ tí àwọn fi gbé ṣépè ńgbà yẹn tó fi flag page ẹ̀ dànù. Ó ti pẹ́ tó ti ń ṣorí burúkú bó ṣe wà yẹn. Ó dẹ̀ ṣe máa ṣorí burúkú kárí ayé nìyẹn. Don't give attention to Amueba. Don't give attention. Ẹ má fún l'attention. Ẹ gbà dànù. Nígbà tí irú Amueba olórí burúkú aláyébàjẹ́ bá sọ pé Dorcas, why are you jealous of me? Àbó olórí burúkú ni ẹni ṣé ò ṣí èrè. Mo rò pé wèrè ṣe ń jẹun lórí ẹ̀ báyìí. Jealous of you? How can I be jealous of a fake profile that the face is not outside? How can I be jealous of a faceless idiot tó wà produced by another person tó jẹ́ onílara ìka ọ̀bàyéjẹ́ àgbàlagbà bíi títí ẹ̀? How can I be jealous of you? Jealous of you that what? That your platform is stronger than my own, or what exactly? Or jealous of you pé kí ni pé wọ́n ló ń fún mi lówó oúnjẹ? Ó rí tá bá sọ pé kó ń support èèyàn bí ń sìn, olórí burúkú ẹ̀ ló máa kọ́kọ́ bọ́ síta. No, sí kíní kan, ó ti fẹ́ ṣe gbó, ó ti fẹ́ ṣàwo. Because it is what I do that really want ló máa ń wo ojú olórí burúkú ẹ̀. Ìkà ọ̀bàyéjẹ́ lẹni tó wà ń bẹ̀. Ẹ ignore ẹ put focus yín. Èyí tẹ́yìn fi ń rí gbogbo ìjà òṣì rádaràda tó ń ṣe yẹn, tẹ́ fi ń rí yẹn, ẹ jẹ́ kí focus yín, ẹ jẹ́ kó wà lórí kíni, ẹ jẹ́ kó wà lórí movie tá fẹ́ lọ wò látọ̀la lọ. Tomorrow, I have picked some names, ẹ̀yin tẹ́ fẹ́ lọ wò ní Ìbàdàn. But ó dà pé bóyá wọn tí I am now thinking maybe we should do the locations that they are doing first, okay? Because I want you to meet some of the casts, okay? So tó bá ti ń bọ̀ ní Ìbàdàn, mo fẹ́ jẹ́ kẹ́ rí, like for example, Queen Mother is going to be, ó dà pé Lekki normal one just Saturday, yeah? So for Saturday, she's going to be in Lekki, and I want some of you to actually have the chance to meet her because she's going to be at that location. So that location that she's going to be at, we're going to make sure that you guys attend that location. So to Ibadan, I am thinking maybe we should hold on to Ibadan for now until they are coming to Ibadan, so you will have the chance to meet her. Or what do you think? Because I don't think she's coming to Ibadan tomorrow. So if you go to the cinema, except if you just want to go watch, okay,
And I would encourage you to do that. If you want to go and watch Ni Ibadan Lola, that's beautiful. Please do so. Give her your full support and God bless you as you do so. But I want people to go on days, that she will be at the location, that some of the cast as well will be at the location, like a day that you will be able to meet Fola, a day that you'll be able to meet Alabike, a date that you'll be able to meet people like Mercy Aigbe and all other celebrities that tí wọ́n wà nínú movies yẹn, tó wà nínú movie yẹn. So we are going to do it like that. I think the Ibadan people should hold on until some of the casts are coming down to that area so that you can meet them. Oma wa more interesting like that. I believe so anyway. So ẹ jẹ́ ká ní sùúrù fún ti kíni, fún ti Ìbàdàn yẹn. Ẹ jẹ́ ká lọ sí ọ̀la. Ìwọ tó bá fẹ́ lọ sí ọ̀la, they are going to Ìkọ̀tún. Ìwọ tó bá fẹ́ lọ sí Ìkọ̀tún lọ́la, ìwọ ni kó jẹ́ kí n mọ̀, so that I will, I will do what? I will send the money for the ticket for them to buy the ticket. I think it will be nicer like that. Mo kàn ro overnight ni mo pé actually it will be nice for you to meet them ní ìgbà tẹ́ bá lọ. So let's do it that way. Let's hold on to Ibadan for now until ọjọ́ tá bá mọ̀ pé they are coming to Ibadan. So you will meet àwọn celebrities. Kò ní jẹ́ pé ẹ kàn lọ tí ẹ pàdé anybody. Mo fẹ́ jẹ́ kẹ́ ra àwọn celebrities yẹn sójú fún ara yín. Continue any. Tó yẹn Ìyábọ̀ ń gbà yẹn. Ó sọ Sharon. Ó sọ Toyin Lawani. Kò sí ìrántí Just Ade tó ń ṣe understand gbogbo wọn tó ti bá Ìyábọ̀ rẹ̀. This lady is going ahead to paint Ìyábọ̀ as a very, very bad person. Àló lórí burúkú lámẹ̀bọ̀. Àló lórí burúkú ni. Ẹ̀yin lẹ get game tó ń play. That is her motive, to paint Ìyábọ̀ as a bad person. Why? Because she's upset. Wípé kíni? Wípé Alabike is in the movie. Target ẹ̀ l'Alabike. Èmi tí mo dẹ̀ ṣe wà ní, ọ̀tá mi ṣe kíni? Ọ̀tá mi ṣe èrè gan. Tí mo bá ti rí tó dójúlé níyàn báyìí, hello, má dẹ̀ dúró tẹ́ni yẹn, tí ò dẹ̀ sí nǹkan kan tó fẹ́ ṣe sí. Target ẹ̀ l'Alabike. Alabike ló fẹ́ bà tiẹ̀ jẹ́. Ó ti rò bóyá pé gbogbo bóun ṣe ń ṣe lọ́jọ́ yẹn tó ń pariwo, ẹ rí kó ṣe nǹkan kan, ẹ rí kó ṣe nǹkan kan. Ó wá ní ó post nǹkan kan sórí wall ẹ̀ something. Ó mú picture Alabike ó jàn mọ́. Ó mú picture Toyin Abraham ó jàn mọ́. Ó dà pé ó mú ti Ìyábọ̀ Òjó náà ó jàn mọ́. Ó wá kọ gbogbo àwọn rádaràda tó máa ń kọ òṣì yẹn, manipulation yẹn ó kọ síbẹ̀ mọ́ pórí ẹ̀ ló burú. Ó ń pè Alabike, ó ń address àsòdòkú mọ́túárì, mo lórí ẹ̀ ló burú. Ó ti ṣe so many times tó máa kọ update. Hello, tó máa ṣe kíni? Tó máa kọ update láti fi ṣe kíni? Láti fi ba ayé ọ̀tọ̀ ọmọ Alabike ìjẹnisẹ́. Wo jẹ́ ẹ̀sùn kan fún ẹ. Ṣé orí gbogbo support bá wa support kíní movie? It's because Alabike ó wà nínú movie yẹn gangan. Ni mo ṣe jókòó sórí ẹ̀ gbàgbàgbà. Hello, òun ni mo ṣe jókòó sórí ẹ̀ gbàgbàgbà. Pé kí àwọn ènìyàn kan support movie yẹn. Yes. If you want to know, you better know. Torí Alabike tó ní issue pẹ̀lú yẹn gangan. Òun ni mo ṣe jókòó sórí show yẹn, orí program yẹn. Wípé o ò ní gbádùn. Kí ló dé tó jẹ́ ká báyìí? Ó fẹ́ jẹ́ k'Alabike, ó fẹ́ jẹ́ kó jẹ́ kan nínú àwọn student ẹ̀. Ó dẹ̀ lóhun ò ṣe student. Ṣé wọ́n bí sórí mẹ́ja ni? The same thing you did to Ọmọlọ́lá. Wọ́n láwọn ò ṣe student ọ̀ràn. Ṣé wọ́n bí sórí mẹ́ja ni? Ṣé o ṣí èrè, ṣé o ya wèrè ni? Is it by force that they must be your student? No. Kò ń ṣe everybody ló máa délé bíi títí tiẹ̀. Ìkà ọ̀bàyéjẹ́ ni ẹ́. Ìkà ọ̀bàyéjẹ́ ni ẹ́. Kò bá yé ọmọ ọlọ́mọ jẹ́, kò destroy life ọmọ ọlọ́mọ. Ó ti rò bóyá ó máa yọ Alabike pẹ̀lú gbogbo manipulation òṣì tó ṣe. Ó ti rò bóyá ó máa yọ Alabike kúrò nínú movie yẹn. Ó mo gbọ́ tí mi nínú yín wá ń comment síbí. Oh, are you fighting Toyin because of what happened between her and Alabike? Mo pàbó lórí burúkú làwọn eléyìí. Ṣáwọn eléyìí ti ya wèrè nínú ayé ni. Ṣé ẹ sọ pé kò ṣe pé wèrè ń jẹun lọ́pọlọ àwọn people? As in, let me be honest with you.
Ìyábọ̀ Òjó queen mother kò ní bàjẹ́ fún ẹ. Gbogbo ẹni tó bá ro ti ẹni bí pátá kíbi kó máa lọ jẹ́ ti wọn one after the other. Gbogbo ẹni tó bá ní múvì yìí ò ní ta wọn ò ní jèrè. Gbogbo ẹni tó ń tako múvì yìí káyé wọn bàjẹ́. Gbogbo ẹni tí ò fẹ́ jẹ́ kí lọ síwájú kó dé fún Alábìkẹ́ kẹ́ni yẹn ṣòfò. I actually prefer Alábìkẹ́ with Ìyábọ̀ Òjó. If you must know. Hello, I prefer Alábìkẹ́ because mo mọ̀ pé Ìyábọ̀ Òjó is a one woman battalion. Tó bá dúró tán ni. Tó bá stand ó stand tán ni. So mo máa ń like àwọn fearless people. Mi ò like ẹni tí 1 minute ibi, the next minute ohun ayọ̀ ẹsẹ̀. No. Alábìkẹ́ is better with Ìyábọ̀ Òjó. Kó ṣì dànù. So the fact that Ìyábọ̀ Òjó discovered that talent by herself. Ọlọ́run ló mú mo ti ẹ̀dúpẹ́. Wọ́n máa pé ni wọ́n bá ní Dorcas ló introduce you kíní kan ìgbà kan. Mo dúpẹ́ torí pé kíni. Because she discovered that talent by herself. By herself. Ìkànnìwọ̀, ọ̀bàyéjẹ́ nìwọ̀, abaniláyọ̀jẹ́ ni ẹ́, tí ẹ ti tàbí gúgúrú yíyan. Bí kò máyéèyàn kò bá tí wọ́n jẹ́ òun ló fẹ́ ṣe. That is why I am asking all Odosians, please, let us come together and support this movie. Ẹ̀yin náà wo ogun tẹ́ ń gbé nítorí movie kan. Ẹ wá dúró ogun tẹ́ gbé. Ìyábọ̀ Òjó máa strong gan. Ó strong gan wàláì. Lórí pé níyàn fẹ́ ṣe movie ẹyọ kan. Ẹ wá dúró ogun tẹ́ gbé síbẹ̀. Can somebody help me to put my account number fún gbogbo àwọn tó fẹ́ bá mi support movie pátápátá. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá mi support movie yìí, tẹ́ fẹ́ bá mi fi little bóyá èèyàn 3 ló fẹ́ rán lọ sí cinema ni o, èèyàn 4 ló fẹ́ rán lọ sí cinema ni o, kò matter. I am asking Odo Nation to support me on this. Kí ló dé tó yàkà, tó yọ̀bàyé jẹ́, tó jẹ́ abani ní glory jẹ́. Kí ló dé? What's the problem? Kí la Alábìkẹ́ kí ló gbà lọ́wọ́ ẹ̀? Bó ṣe ń kọ gbogbo àwọn kíní yẹn náà nìyẹn gbà yẹn. Ìgbà tá Alábìkẹ́ fẹ́ lọ sí court. Ó ń kọ láti support àwọn aráabí, àwọn dìgbòlugi ti bí. Ó ń kọ gbogbo kíní yẹn, ó ṣàǹkọ máa wò pé báwo lèèyàn kan ṣe máa wà tó máa jẹ́ ẹni bí ẹni òfò, ẹni ìkà, ẹni ìbànújẹ́ tó pọ̀ tó báyìí. Báwo lèèyàn kan ṣe máa wà tó máa kàn wà tó máa jẹ́ atakò ní báyìí. Somebody say how much is the ticket? It depends. I think bóyá bí irú àwọn tó ń lọ sí Ìbàdàn yẹn bóyá 7,000. Àwọn tó wà lÉkòó yẹn 10,000 naira ni. 10,000 naira ni. Báwo lèèyàn kàn ṣe máa jó lórí burúkú aláyé bàjẹ́? Ta ló pè mí? Hold on. Mo ń bọ̀ ẹ̀jẹ̀, hold on. Hello ma. Bẹ́ẹ̀ni ma. Okay, ṣé GEC? Okay, ṣé ti bá mọ́ mi GEC sọ̀rọ̀? Okay, ma send the phone number wọn àti address sí yín. Yes ma. Thank you for patronizing us. Thank you ma. Àwọn tó fẹ́ ra cream náà ń pè mí. Kí ló dé tó jẹ́ abaniláyọ̀jẹ́? Yes, Lagos is 10K each, yes. Tó jẹ́ aláyébàjẹ́ ènìyàn, ọ̀bàyéjẹ́, tó jẹ́ pé táyé ènìyàn ò bá tí wá. Ló sì lọ́mọ tán pé ní àmẹ́bọ̀ shit wèrè ìṣá. So wèrè bá mi dú ẹ kékeré ni. Hello? Ó ń kọ́ sórí kíní ẹ pé ìwọ máa deal with Dorcas. Ó dà pé wèrè ti dú ẹ rí. Wèrè ti dó olórí burúkú tó ń pè lámẹ̀bọ̀ èrí o. Ó ní Dorcas, I'm going to deal with you. Olórí burúkú. Ìyá ẹ̀ tó jẹ́ mọ̀mísí ẹ̀ gan, tó jẹ́ ìyá ẹ̀ gan. Ṣó tí deal with me? Kámọ̀ tó sọ aláyé dàrú ẹ̀. Ìwọ of all people, deal with me. Èmi Dorcas. Èmi tó jẹ́ pé mi ò gbọ́ pa, mi ò gbọ́ po.
èmi tí mi ò gbọ́ po mò ń bọ̀ ẹ jẹ́ kí n kọ àkáǹtì mi síbi mò ń bọ̀. àbí mo ti lóyún Daddy David Infinity pè mí lánàá wọ́n ní Dorcas ṣé o ti lóyún ni mo ní mi tiẹ̀ mọ bó ṣe ń ṣe mí kí ló dé tó ń ṣe pọ̀ mo ní mi mọ bó ṣe ń ṣe mí ọdún náà mo miss period mi ṣá mo miss period mi for 2 months nísìn mo ti miss period mi mo wá mi ò rí mi ò mọ̀ bóyá mo ti lóyún mo ń bọ̀. Mo ń bọ̀ mo ń kọ́ ni o. Mo ní mi ò mọ̀ ìgbà tó jẹ́ pé gbogbo kó fífọ́ ni. Ó nìyẹn mo ti kọ́ síbẹ̀. To support Odosians láti lọ wo the return of Arenzo account details wa nìyẹn and as you are sending in your support mama abayin do so online tabar anybody tí ó send the support ẹ̀ tí mi ò post ẹ̀ online ó lè pariwo síta kó dẹ̀ fi receipt ẹ̀wọ̀n pókè o òun ṣe kí ni o òun fún wa ń support o ṣùgbọ́n òun ò rí receipt òun online. I am too straightforward bọ̀ nǹkan tí mi ò fẹ́ that pregnancy will be twice o mi ò mọ̀ ẹ jọ̀ọ́ ẹ má gbàdúrà pé kí n lóyún fún mi nsìn yìí o because mi ò wá interested gbogbo oyún tó kù tí mo fẹ́ ní nsìn ẹ jẹ́ kí gbogbo àwọn tó ń wá ọmọ online pátápátá mo donate ẹ̀ fún wọn ẹ jọ̀ọ́ mi ò fẹ́ mo wà okay mo ti ṣiṣẹ́ ayé mi gan ti mọ̀ pé mo ti ṣiṣẹ́ account details wà nìyẹn tẹ́lẹ̀ fi kíni tẹ́lẹ̀ fi support yín sí ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe kíni ẹ bá wa fi sí if it's 10 people you want to support put it there ó bá jẹ́ ẹnìkan ló fẹ́ support put it there tó bá jẹ́ 20 people ní put it there ẹ jẹ́ kójú ti Amebo àti àwọn ọmọ ogun ẹ jẹ́ kójú ti gbogbo àwọn olórí burúkú aláyé bàjẹ́. The only thing we can do for one another is to support one another in order to be successful in life. Tẹ́ bá ti rí àwọn olórí burúkú àwọn ọmọ òṣì bí Amebo tó máa ń fẹ́ fa àwọn ènìyàn wálẹ̀ pé kó ṣá fa ènìyàn wálẹ̀ kí l'Alábìkẹ́ ṣe fún ná ẹ jọ̀ọ́ ẹ bá wa bí léèrè kí l'Alábìkẹ́ ṣe fún ọmọ yẹn tún bẹ́ẹ̀ ó tún apologize fún hello ọmọ yẹn tún ṣe kí ni ó tún apologize fún ó tún bẹ́ẹ̀ pé okay I'm sorry má bínú kíníkan but she wanted that lady under her feet ẹ bi Alábìkẹ́ léèrè mi ò kí ń sọ fún pé bí kò ṣe direction lé ayé ẹ̀ ní the only time tó marry mi tí mo máa call ẹ̀ sọ́dà ní tí mo bá ní oh no I don't want you to don't do fracas don't do this don't do that bọ́ pé kí n máa control ènìyàn èwo ní kó o ṣe nǹkan fún yàn kó o tún máa control bó ṣe fẹ́ live life ẹ̀ I no see account details Amebo ni ò jẹ́ kẹ́ rí olórí burúkú ọmọ ni Amebo ni ò jẹ́ kẹ́ rí olórí burúkú ọmọ ni gbogbo nǹkan tí ò bá ti dáa nínú ayé Amebo ni mo ti comment ẹ̀ under comment yín mo ti fi sí under comment yín yẹn gbogbo ohun tí ò dáa nínú ayé gbogbo ìbànújẹ́ ilé ayé gbogbo òṣì òfò ilé ayé Amebo ni no other person than Amebo tẹ́ bá ti rí gbogbo nǹkan burúkú tó wà nínú ayé Amebo ni yes Amebo ni ó ní òun lọ bàyé jẹ́ òun lọ dáadáa tó ń dá tó ń bàjẹ́ tó ń fọ́ lójú instead of her to say okay àní níbi tó lórí burúkú ẹni tó ń já Amebo yẹn táyé ẹ̀ bàjẹ́ dé tó ṣì èrè nínú ayé dé Madam Saje màmá yẹn sọ pé the matter has been resolved
hello màmá yẹn ní the matter has been resolved that pé àwọn ti kọ àwọn ọmọ àwọn méjì wàláì ó dẹ̀ lọ táàgì ìyá yẹn lórí Instagram ipe kí ìyá yẹn máa bọ̀ o pé mátà yẹn láyé kò lè tí hẹ́ndì o ta ló lórí burúkú bí ta la láyé bàjẹ́ amẹ̀bọ olórí burúkú ẹni òfò amẹ̀bọ tó ń sọ fún àwọn ènìyàn wá ṣòro bóyá blogging jẹ́mi ni bí ìyá ẹ̀ lérè bí wọ́n sí yín lérè ìyá yín ló máa ń pè mí tó máa ń ṣe pé ìkorò kan ìkorò ìkejì ẹ ipe ẹ ó blọ́ọ̀gì ìgbà ó blọ́ọ̀gì ẹ mo máa ń sọ fún pé mi ò give a damn shit. I don't care about stuff like that. Stuff like that doesn't move me. Irú èmi Dorcas èmi veteran nínú fracas. Àwa tá a dá fracas sílẹ̀ tó jẹ́ pé tá a bá fẹ́ kó gbóná à á gbé sí gbogbo ẹ máa gbóná tá a bá fẹ́ kó tutù à á dàbò à jẹ́ kó tutù èmi ni wọ́n sọ fún pé ó fẹ́ gbé gbóná lórí fracas orí ẹ̀ ti dàrú ó ti ṣí èrè nínú ayé ọmọ ẹ̀ ó rí pé ó stupid gan ó yá wèrè gan wèrè ṣe wèrè ẹ gan Ọlọ́run ó ti ya wèrè gan nínú ayé èmi ló ń sọ òpònú aláìnírònú ọmọ àlè nìyẹn ìkà ọ̀bàyéjẹ́. Even if Alabike is going rí nǹkan kan tó ṣe some few days ago ni Alabike kọ nǹkan kan sórí wall ẹ̀ Amebo wanted people to see another narrative ó dẹ̀ bọ́ sínú update Alabike ó bá mú ló bá ní ta ni ọ̀gá Alabike tá Alabike ń refer sí ó rò bóyá pé kíni ó rò bóyá pé a máa fọ́ fóun hello ó rò bóyá pé kíni ó rò bóyá pé a máa fọ́ fóun ó fẹ́ fi orí Alábìkẹ́ tún gbá Dorcas ọjọ́ ìmú kan wò báyìí pé olórí burúkú wo ló wà nídìí kíní ẹni ṣe wà very childish a person mi ò rò bóyá ẹni yẹn ti pé 30 débi tó máa pé 25 ìkà olórí burúkú ọ̀bàyéjẹ́ ọmọ òṣì ọmọ ìyá ọmọ jágbajàgba. Ìyábọ̀jọ́ ẹ bá lè bá Ìyábọ̀jọ́ sọ̀rọ̀ ṣé mo pẹ́ lédè tó ń ṣe fídíò yìí ó tún gùn tún ẹ̀sìn láti máa dárúkọ mo tún tó gbàjọ kí ló tún fa mo tún nínú ọ̀rọ̀ yìí they are just bring. ẹ má dá wọn lóhùn pákéjì ní gbogbo ẹ̀ àǹtí oní voice note yìí inú pákéjì ní gbogbo ẹ̀ wá ṣé rí ọmọ mo tún yẹ kó bá ní kí n analyse ọ̀rọ̀ ayé ẹ̀ wọ́n rán mo tún wá ní wọ́n rán mo tún wá ní ẹ fi wèrè lẹ̀ inú packaging ló wà ẹni tó sẹ́ndì owó fún ènìyàn 10 lórúkọ Jésù Kristi àpò ẹ̀ ò ní gbẹ mo rí 100,000 ó wọlé kò wọlé guess ayé Amebo ti bàjẹ́ gbàsgbàs Amebo sórí ibú gbàsgbàs àmúbọ nínú ayé gbàsgbàs orí kí ló dé táyé bàjẹ́ Amebo ayé bàjẹ́ ṣé rí ọmọ mo tún yẹn ẹ rí pé nínú gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yìí ẹ rí pé mo tún náà kọ́kọ́ fi bẹ̀rẹ̀ wàhálà yẹn wọ́n mọ̀ọ́mọ̀ ràn mo tún wá ní kì í ṣe real person wọ́n ràn mo tún wá ní ẹ fi yẹn lè jàre wọ́n ràn wá ní pé kán wá fi drag àǹtí Ìyábọ̀ mi ò ní wá surprise kó jẹ́ kan nínú àwọn olórí burúkú aṣòṣì mámọ̀ ló ràn mo tún wá because mi ò mọ nǹkan tó máa ṣí group tó máa forúkọ Ìyábọ̀ Òjó sí tí ìbá ṣe pọ́n ràn ẹ wá wọ́n ràn wá ní ẹ rí pé ọ̀dọ̀ mo tún náà ti bẹ̀rẹ̀ dragging tí gbogbo ẹ̀ ṣáà ń ṣe gbàsgbòs tó ń jẹ́ ká gbádùn online wọ́n ràn wá ní ẹ má fọ̀ ìwọ tó sẹ́ndì owó fún ènìyàn 10 yẹn thank you so much God bless you I sincerely appreciate you kò ní bàjẹ́ fún ẹ nínú ayé tí ẹ máa dáa. ó wá ń dàbí ní pé gbogbo ọ̀rọ̀ yìí ó wá ń dàbí ní pé Ìyábọ̀ ló ń dalé lórí and for me mo ti máa ń follow page mo rí pé ẹ love Ìyábọ̀ jẹ̀yìn ṣé ẹ̀yin àti Ìyábọ̀ the same thing ni yín o odòṣà boss lady ẹ̀yin àti Ìyábọ̀ Òjó yìí méjèèjì ẹ ní the same good heart you are such a person. tó o bá jẹ́ ọmọ odó tó o sì ń follow Amebo shit tó o sì ń follow ẹ lórí page ẹ ọmọ àlè ni ẹ lọ follow lórí burúkú ọmọ tó bá jẹ́ ọmọ odó tó o sì ń like tó ń love òṣì tí Amebo ń ṣe ọmọ àkẹ́ni ẹ kúrò níbẹ̀ kí ni nǹkan tí ewúrẹ́ bí kí ni nǹkan tẹ́ expect kó jáde láti bẹ̀ ewúrẹ́ ló bí náà
What do you expect pé kó come out of it? Ju manipulation, evil lọ. Nǹkan tewúrẹ́ bí, ewúrẹ́ náà ni ó jọ. Ẹ̀yin náà tẹ́ bá ṣe nǹkan kan, bóyá gbèjẹ yan kan, bóyá ọmọ padà ń dà lẹ́yìn náà lórí. Èmi ò rán wọn. Èèyàn bá dá nǹkan kan lé mi lórí. Mo máa stand ibi tí mo bá dúró sí ni mo dúró sí, mo dẹ̀ máa ń dúró gallantly ni mi ò rán yéèyàn. Wàláì mi ò rán yéèyàn. Nínú 500 tá fẹ́ ṣe kíni, tá fẹ́ rán lọ sí cinema, àti ní 50 in total. Hello? Àti ní 50 in total. Keep it coming. Ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Ká hit cinema kó mọ̀ pa wà ń bẹ̀. Àní mo máa send the cameraman mi. A máa promote movie yẹn, ó máa wọ billions ní abẹ́ ti ṣìrè. Mo lérò pé ẹ ti ṣìrè rí láti inú oyún. Ẹ̀yin ọmọ àlèkà. Inú rẹ̀ yín tó dà yẹn, Ọlọ́run máa fi máa judge yẹn ni. Jọ́ ń bẹ́ pa mi. Torí Ọlọ́run kúkú rí yín dáadáa lè ṣe ṣàbùrú sẹ́dà. Ọlọ́run máa dẹ̀ máa fi dáadáa yín máa fi judge yẹn. Èmi wọ́n fẹ́ kẹ́ ṣe. I unfollow her since 3 weeks. God bless you. Ẹ unfollow wèrè dànù. Ẹ unfollow olórí burúkú dànù. Kò like Toyin, kò like Ìyábọ̀, kò dẹ̀ like Funke Akindele. Ó fẹ́ máa forí wọn gbára wọn bí mọ́mísì wọn náà ṣe forí wọn gbára wọn ni. Ìkà ọ̀bàyéjẹ́ ni. Mi ò mọ Funke rí o. Mi ò bá sọ̀rọ̀ rí, mi ò dẹ̀ wá interested. I don't look. Mo snob ju Funke lọ bí anybody léèrè. Hello. Mo snob ju Funke lọ. I am a snob to the core. Èmi tí mo lè kọjá lẹ́gbẹ̀ẹ́ sin kí n kàn wẹ̀ báyìí kí n dẹ̀ máa lọ tèmi. Kí ló kàn mí àti ẹ̀? Àǹtí Ìyábọ̀ bó ṣe wà yẹn, ó lè rí mi bóyá tó bá máa rí mẹ́sẹ̀jì láàrin èmi àti wọn, ó lè má ju mẹ́sẹ̀jì ẹyọ kan àbí méjì lọ in 1 year. Ibo ni mo ti ráyè? Hello? Níbo ni mo ti ráyè? Mi ò ráyè. Mi ò kí mẹ́sẹ̀jì èèyàn. I don't farms people. I don't do what? Mi ò kí farms anybody. I do not. Bó mo máa yẹ ti káwọn èèyàn kọ́ ẹ dojú léèyàn, kẹ́ẹ̀kan ṣá dojú léèyàn ṣá. Olórí burúkú ìwọ ló máa sọ fún mi bóyá mo like Ìyábọ̀ Òjó àbí mi like Ìyábọ̀ Òjó. Olórí ibú ọmọ àlè, olóṣì. Ó mọ̀ pé máa ń kọ́ síwájú ènìyàn ní pé Dorcas like Ìyábọ̀, Dorcas no like Ìyábọ̀. Orí ẹ bàjẹ́. Why are you not promoting the movie instead of promoting nonsense on your wall? Motherfucker, olóṣì àṣòṣì máa mọ̀. Olè lórí ẹjọ́ boss lady. I want you to do the show that ẹ̀yin èèyàn ṣé mo pé wọ́n fún Lizzy Anjorin ní ọ̀rọ̀ sọ gan. These people they are giving. Òun náà ló máa ń fún lọ́rọ̀ sọ. Gbogbo tó ń post sórí wall ẹ̀ bí kò fi fún lọ́rọ̀ sọ ni. Ṣé bẹ́ẹ̀ rí nígbà tí Mr. Portable yẹn tó kọ́kọ́ ṣe show. Ó dẹ̀ copy show Mr. Portable yẹn, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé ṣépè tọmọtọmọ. Mo rò pé what is this? Why is this person behaving like an animal like this? Ó bẹ̀rẹ̀ sí ní gbé kíni, ó bẹ̀rẹ̀ sí ní gbé ṣépè tọmọtọmọ. Ìgbà tí yẹn wá ṣe otherwise, ó tún wá ń rẹ́rìn. Kí ló fa ìpè farákùnrin yẹn? Do you think arákùnrin yẹn doesn't know what he was doing? Of course, ó mọ nǹkan tó ń ṣe. Ó kọ́kọ́ drop yẹn kóun fi wò pé bóyá ẹni tó ń ṣe show yẹn fún ṣé ọmọlúàbí ni àbí kò kí ń ṣe ọmọlúàbí. Ṣó máa wá bú òun àbí kò ní wá bú òun bó ṣe máa ń bú àwọn ènìyàn tó kù. That's why tó ṣe show yẹn like that. Ìgbà tó dẹ̀ rí pókè because even me too mi ò já sí to start with mo rò pé kí lẹ arákùnrin ṣe. Before káwọn èèyàn wá tó sọ fún mi pé Dorcas máa wòran, ó kàn kọ́kọ́ ṣe yẹn pé káwọn èèyàn fi mọ̀ pé bóyá ọmọlúàbí lẹni tó ṣe show fún ni. Kémi náà wá tó já sí pé oh yes that's what it okay. Ó dẹ̀ ń gbé nìyẹn ṣépè. The same person tó ń gbé ṣépè ó fẹ́ máa fi fídíò ẹ̀ ó fẹ́ máa fi trend lórí wall ẹ̀ sí. Ó lè rí mi kí n download fídíò ẹni yẹn kí n post ẹ̀ sórí wall mi wá interested. I share it from that person's wall to my page. Go and check how many people that is loving the video on my page. We just share ni o. Ìgbà mi 600, 1000. Aṣòṣì máa mọ̀ ìkà ọ̀bàyéjẹ́. Amẹ̀bọ̀ shit nonsense bullshit. Ó jẹ́ kó àwọn student ìwèrè síta. Abẹ́ tí jọ ṣí èrè pọ̀. Mo lérò pé orí yín burú. Lizzy Anjorin, ó wá fún Lizzy Anjorin power. Ikú wá sí máa sọ pé àwọn lórí comment tí mo ti ẹ̀ka ìṣọ́ọ̀sì ẹ́díkì fẹ́ mú mi mẹ́ṣà because I was like what is this? Ẹni ẹlẹ́ni ṣe premier orí ẹ̀ ṣe premier dáràn. They are not even talking about the premier. Even the premier in question wọn ò jẹ́ kó trend. Wọn ò jẹ́ kí premier wọn ò jẹ́ kó trend. Premier gan jẹ́ kó trend. Ṣó lórí ibú ni yín ni? Jẹ́ kí premier jẹ́ kó trendy. Ẹ̀yin wèrè aṣòṣì máa mọ̀. Gbogbo wíìkì pápátá ó yẹ kó máa fi sọ̀rọ̀ premier yẹn ni. Gbọ́ nǹkan kan pa premier.
ẹ dẹ̀ tọ̀nà ẹ̀ sí Funke kí ẹnìkan kí Funke o, Funke dáhùn, Funke ò dáhùn, kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn? What the hell? Premiere in show, that premiere was top notch. They are not even talking about it. They are now talking about their favorites, Funke and whatever Toyin issues. Yeah. But issue our major to bounce back. They are now. Ìyábọ̀ kọ́ lẹ kí tí ò dáhùn. Ìyábọ̀ kọ́ ni ó dáhùn tí wọ́n kì. Òun ṣe premier jẹ́jẹ́. It would have made so much sense and it would have made a lot of sense. Toyin ó mọ̀ pé sister ni Ìyábọ̀ Òjó jẹ́ sùn. Hello, òun ò bá sister òun jà o. Kí ló ṣẹlẹ̀? Ẹ má drag sister òun. Ẹ jẹ́ ká concentrate lórí the return of Arenzo. Gbogbo kíní yẹn máa die down. Ẹ̀yin kọ́ ẹ pera yín ní Titans. Ẹ ń lọ káàkiri lórí page àwọn ènìyàn tí ò bá yín jà. Tọ́n bá bí ẹ̀dá sọ pé kíní kan kó wá sórí page mi. Kó wá jẹ́ kí kó wá kọ òṣì síbẹ̀ kí má wá gbé ẹ ṣépè gidi. Kó wá kòṣì sórí wọ́ọ̀lù mi. Bóyá orí mi tí mo post anything Toyin. Nítorí ẹ̀ ló ṣe rí mi ò post anything Toyin. Because mi ò fẹ́ yín lórí wọ́ọ̀lù mi. Àbórí mi kí n post anything Toyin. Mi ò sọ nǹkan kan nípa Toyin, mi ò post Toyin, mi ò bá Toyin jà. Olórí burúkú yín dẹ̀ wá síbẹ̀ dẹ̀ wá ń kòṣì. Ṣé ṣíire ni? Hey, oh my God. Saying derogatory words to this lady. They be pay right up. See Yabo call me or got too bad in bell. That paragraph where she said Toyin did not show up for Arenzo. She dropped out in the last minute. Yeah. I didn't say anything bad. Do you know what prompts her? What is bad in that comment? What is bad? Nígbà tó jẹ́ pa tí ń gbọ́ látẹnu mọ̀mọ́ yín already pé wọ́n ti fẹ́ báyé Toyin jẹ́ o, wọ́n ti fẹ́ destroy Toyin o, kìnnìkan. Ṣé ẹni ẹlẹ́ni ò dẹ̀ ní clear rẹ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ lélẹ́yìí ni pòun fúnra rẹ̀ ló drop out ní. Writing that in her write-up. What made her include that paragraph in her write-up was, you think drag Yabo. So pé Yabo ò lo Toyin nínú fíìmù because of Funke. Nítorí Funke ni ò ṣe lo Yabo. Because èmi wo Arenzo 1 and 2 yẹn, former 1, Toyin ò kú nínú ẹ̀. Ṣé ń gbọ́ mi? Definitely yẹ kó lo Toyin. But in me, to transparent láàrin àwọn méjèèjì, that is none of our business. Nǹkan tẹ́mi kàn fẹ́ bẹ̀ onínúure Madam Odosha ẹ̀jọ̀ ẹ bá wa ṣe show. Ṣé rí àwọn kan tó criticize Ìyábọ̀ tí wá pọ̀. Ṣé àwọn tó ṣé rí ilé ayé yìí àwọn èèyàn burú gan-an. Àwọn èèyàn burú gan-an. Kí ni Ìyábọ̀ ṣe fún yín? Kí ló gbà lọ́wọ́ yín? Ṣé ó do yín ló kàn ni? Kí ló ṣe fún yín? Somebody said, she should have added that she dropped out of Owasabi Aunty. It's misleading as if Toyin dropped out maliciously. How do you have any evidence that she dropped out of Owasabi me? Did Toyin tell you personally that Iyabo Ojo dropped out of Owasabi? Did Toyin tell you that Iyabo was supposed to be in Owasabi Aunty? Do you have any evidence for that? Ajiboye Yusuf, I want to know that information. Where did you get it from? Did Iyabo Ojo show drop out in Owasabi Aunty? Do you have evidence for it? I've been seeing that comment as well. And I want to know, I want to be sure, Boya Iyabo show drop out of Owasabi o. She could drop out of Owasabi. Fún wa evidence now. Fún wa evidence. Thank you very much. Somebody paid for 3 people. Thank you. I received that 30,000. God bless you. I really appreciate it. And it costs your meta. Mori. Ṣé Iyabo Ojo show drop out to show evidence. Fún wa evidence now. Okay, or drop out of Owasabi Aunty. Or you people are just saying that you are just assuming that she dropped out of Owasabi Aunty. But people know, you know Owasabi Aunty. Kini koto bi Owasabi Aunty party Priscilla, right? Mo fi Jesu Christi ṣẹlẹ́rìí. I don't have any issues with Toyin. No. I don't have any problem with her at all. I do not, and I will never do. But mo like àpapọ̀ ẹlẹ́yẹ lórí èèyàn kan. I don't like it. That is me for you.
Ole, wo, do you know how many fans? Sorry, baby, sorry. Do you know how many fans I would have lost because of this particular issue? Do you know how many fans of mine would have walked away because of this particular issue? Do you know? But me, ilé ayé tèmi bí tó simple sí nìyẹn, kò ń ṣe everything tí mo bá ṣe ló máa múnú ẹ dùn. So àwọn ọjọ́ tí mo bá ti ṣe nǹkan tí ò bá ti múnú ẹ dùn wá ká pass. Ìjọ́ tí mo bá ti ṣe nǹkan tó bá múnú ẹ dùn padà wá. Because what I hate is what I hate ojú ayé. Somebody shares yes dodo and Ejiwumi confirm and Ejiwumi ta ló ń jẹ́ Ejiwumi? And Ejiwumi confirmed it, and because of a contract Iyabo Ojo has with Funke, she couldn't do Ovasabi Aunty. She couldn't even promote it. If you see what I mean. Tani, who is Ejiwumi? Who is that? Ta ló ń jẹ́ Ejiwumi? Ṣé Ejiwumi ni Iyabo Ojo? Did Iyabo Ojo confirm that she dropped out of Ovasabi Aunty? Or is it one of those TikTokers? Ta ló jẹ́ Ejiwumi? Who is Ejiwumi? Mi ò mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀. Mi ò mọ̀ gbogbo àwọn tẹ́ ń dárúkọ yẹn. Ìyẹn tí mi ò ní evidence fún, mi ò ní sọ́ọ̀sì. My stand is this. Ìwọ tó bá ti mọ̀ pé movie tí Toyin Abraham ṣe ló fẹ́ lọ wò. Ìwọ tó mọ̀ pé okay o, behind the scene, fíìmù tí Funke Akindele ṣe ló fẹ́ lọ wò.